Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa o. Ẹ ṣé gan-an Ọlọ́run á wà pẹ̀lú wa o. Ní nǹkan tó rú mi lójú, tó ń ṣe mí kàyéfì, ọ̀rọ̀ kábíyèsí wa yìí, Ọjájá. Ṣé rí àwọn olórí wa yìí? Ọlọ́run má jẹ́ kán hùwà tó jẹ́ pé wọ́n á ṣe. Ó máa dàbí pé bóyá àwọn alálẹ̀ kan máa lọ bínú sí kábíyèsí wa. Pẹ̀lú gbogbo atrocity tó jẹ́ pé gbogbo nǹkan tá à ń gbọ́ táwọn olórí ń ṣe láàfin yìí. Ah! Ó kù díẹ̀ káàtó o. Kí àwọn yẹn kan pẹ̀lú gbogbo ibi tó ń ṣe, pẹ̀lú ìwà tí ò ń ṣe, tí ò bá ìwà ọmọ Ọlọ́run mu. Ó dàbí pé kìí ṣe Ọlọ́run ló ṣẹ̀dá wọn ní ìwà tó ń hù káàkiri nínú ààfin. Kábíyèsí ò dẹ̀ ní rí nǹkan gidi fi ṣe sí i. Èmi mọ̀ kí èèyàn hùwà tó jẹ́ pé ìwà tó fẹ́ fi pa èèyàn. Wọ́n ń hùwà pé kán pa èèyàn, gbogbo ìwà apààyàn tó kún ọwọ́ wọn. Gẹ́gẹ́ bí nǹkan tá à ń gbọ́ allegedly pé olórí Naomi. Naomi báwo ọmọ ọlọ́mọ Ọlọ́run á dá ẹ sí. Ikú ò ní jípa àrùn ní sọ́ lọ́jọ́. Gbogbo bọ́n ṣe ń lépa ẹ̀. Lágbára ẹ̀jẹ̀ Jésù. Àwọn ogun ọ̀run máa dá ibi padà sí ẹni tó ń ṣe ibi. Gbogbo ibi tó fi ń lépa Naomi, Jésù á bá wa dá padà, ẹ̀jẹ̀ Jésù á dá padà, àwọn ogun ọ̀run á dá padà sí wọn lórí. Naomi yóò sì yè perégedé pẹ̀lú àwọn ọmọ ẹ̀ lágbára ẹ̀jẹ̀ Jésù. Bẹ́ẹ̀ ni, àmín ní olórí Mariam tí mo sọ fún wa pé nígbà tá a sọ pé ó ní àfi dandan òun. Àfi dandan òun fẹ́ lọ so spirit ìyá kábíyèsí. Òun fẹ́ lọ gbe dè. Òun fẹ́ gbé spirit ìyá kábíyèsí dè. Torí ó ń fún òun ní headache, kò jẹ́ kó òun penetrate lára kábíyèsí àti Naomi àti Tádéníkàwò. Níbo náà tí ń ṣe irú ẹ̀? Wọ́n ló sálọ bá babaláwo, àwọn ògbóǹtarìgì babaláwo. Pé kí babaláwo kó bá òun dé spirit ẹ̀, kó bá òun chain ẹ̀. Wọ́n ló sọ wípé kó gbe dè, kó chain ẹ̀, kó so mọ́lẹ̀, kó paralyze ẹ̀, kó má bá ní agbára mọ́. Torí ó ń disturb agbára ògùn tó ń ṣe sí kábíyèsí. So torí ẹ̀ ni mo ṣe ń sọ wípé ṣé wọ́n ṣe gbogbo ibi tó ń ṣe káàkiri. Ó ti gba ọpọlọ lọ́wọ́ wọn. Ṣiṣẹ́ dẹ̀ ń bá wọn. Ó dẹ̀ ń bá wọn, wọn ò dẹ̀ fura. Ẹ wo gbogbo nǹkan tó ti ṣe. Èwo ló succeed nínú ẹ̀? Wọn ò succeed. Ògùn wọn kàn sùn kò ní. Wọ́n kàn wá, wọ́n ṣe. Wọ́n ṣubú dànù ni. Bọ́n dẹ̀ ṣe máa ṣubú dànù nìyẹn lágbára Ọlọ́run ọba ìyanu. So ìgbà tó wá sọ tó bẹ̀rẹ̀ pé òun fẹ́ lọ so spirit ìyá kábíyèsí. Fẹ́ lọ so spirit ìyá kábíyèsí tí mo fi sọ wípé ìyá kábíyèsí nígbà tó porí ìyá yẹn lẹ́ẹ̀kínní, lẹ́ẹ̀kejì, ẹlẹ́ẹ̀kẹta tó bẹ̀rẹ̀ sí tó ń yọ bùlálà tí tó fi sá. Wọ́n ló sá lọ tèfètèfè. Wọ́n nígbà tó wá padà wá, ó sá lọ nígbà tó wá padà wá. Pẹ̀lú ìhòhò ní o náà sọ wípé wọ́n fún lẹ́gba tó fi lọ. Nígbà tó wá padà wá, ó wá di wípé kò wá sí, ó wá sá wálé. Kábíyèsí ní, níbo? Wọ́n ní kábíyèsí ti lé dànù. Wọ́n ní bí kábíyèsí tún ṣe lé dànù nìyẹn, pé kò gbọdọ̀ wọlé. Wọ́n ní láti àná sí ìjẹta pé kábíyèsí ti lé dànù. Pé ìgbẹ́ là ń fi wé. Nígbà tó ti ń pariwo pé kábíyèsí o, ìyá kábíyèsí ń fún òun lẹ́gba, ìyá kábíyèsí ni. Wọ́n ní bó ṣe wá sálọ nìyẹn. Ó ti wá sí kábíyèsí. Àṣé wọ́n sọ wípé ó ti sálọ sí ìlú ìgbìrà torí kò sí láràúndì mọ́. Pé bóyá ó sálọ. Àṣé lóòótọ́ lọ sí ìgbìrà. Wọ́n ló lọ gbé babaláwo dìde. Wọ́n ní babaláwo, wọ́n ní wá fún ní agbára. Agbára náà ó ti wá bẹ̀rẹ̀ sí ní disturb babaláwo. Babaláwo ní, obìnrin yìí kó má bá fún òun ní iṣẹ́ ikú ló tún fẹ́ rán òun yìí o. Pé bó ṣe ní babaláwo yẹn trace kábíyèsí wá.
ó ní obìnrin yìí, ìyàwó ẹ báyìí báyìí kó sọ fún pé iṣẹ́ tó bẹ òun iṣẹ́ pé ṣùgbọ́n wọ́n ní 2 million ló fi bẹ babaláwo yẹn ní iṣẹ́ ọ̀ràn yìí. Babaláwo wá sí ààfin wá sọ fún kábíyèsí pé Mariam báyìí ni o, báyìí ni o, báyìí kó fi 2 million bẹ òun o, pé kóun bá òun ṣiṣẹ́ yìí. Ó ní ẹni tó ti kú ló ní kí òun lọ kó bẹ́ẹ̀ dé mọ́lẹ̀ kó má bàa kóun lè ṣiṣẹ́ iṣẹ́ burúkú tó lóun fẹ́ ṣe láàfin. Pé ìyá kábíyèsí kò jẹ́ kí òun operate pé tìtorí ẹ̀ ló ṣe gbé iṣẹ́ yẹn wá fún òun. Òun dẹ̀ ní kó wá sọ fún kábíyèsí pé tí ó bá ti tẹ̀ mọ bó ṣe fẹ́ sọ ọ̀rọ̀ obìnrin, òun ò fẹ́ kó obìnrin yìí bó ṣe ń rán òun ní iṣẹ́ ikú yìí, òun ò dẹ̀ fẹ́ kú. Òun dẹ̀ ní kó sọ fún kábíyèsí kí kábíyèsí ṣọ́ra, kó ṣọ́ra gidi gan fún Mariam pé nǹkan tí ó ń plan ó lágbára o. Wọ́n ṣà ní kábíyèsí ti lè kúrò láàfin. Tí kábíyèsí kí ni assurance ní nǹkan tó ń rú mi lójú? Èèyàn á ṣe adúrú nǹkan bàǹtàbàǹtà báyìí. Pẹ̀lú wọ́n tún ṣe plan Naomi láti fẹ́ pa á nígbà yẹn. Wọ́n gbé ìbọn, wọ́n ṣe kíni. Tó bá pé ìbọn yẹn pé ó ba Ọlọ́run, ọwọ́ òun ni ò jẹ́. Ó jẹ́ kí ìbọn yẹn kó ta dànù, ó kàn ta sí ara mọ́tò ni. Tí ò ráyè penetrate láti yìnbọn fún ọmọ yẹn. Àwọn ogun ọ̀run, àwọn náà ṣiṣẹ́ agbára yẹn. Wọ́n ṣiṣẹ́ saviours yẹn. Wọ́n save ẹ o. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run. Pẹ̀lú ẹ̀ kábíyèsí ò tí ì rí nǹkan ṣe sí i. Ṣé kábíyèsí bí wọ́n bá sọ eléyìí, kọ̀ náà ni. Ṣé gbogbo àwọn eléyìí tó wà láàfin ṣé kò tí ì yá tí kábíyèsí máa palẹ̀ wọn mọ́? Torí à ń gbọ́ kúkú mọ̀ bí gbogbo preparation láti lé wọn dà tá à ń gbọ́, kúkú bá wọn dá ààfin. Ṣùgbọ́n a kàn ń fi ara balẹ̀ pé ìjọ kan á wá jẹ́ ọjọ́ kan. Kábíyèsí lè máa gbé ìgbésẹ̀ gidi gan tó lágbára lábẹ́lẹ̀ o. Ẹ̀tà wa lákan ń rò pé bóyá ojú ló pẹ́ sí. Ojú ló pẹ́ sí lóòótọ́. Ọlọ́run máa dìde nínú agbára ẹ̀, nínú àánú ẹ̀. Wọ́n nílé babaláwo ló lọ bẹ̀ lọ́wọ́ ẹ̀. Kò ní ìlú ìgbéra kan lọ jókòó sí, àṣé ilé babaláwo ló lọ. Nígbà tó ń gé gbogbo ìṣe Mariam ni pé kó so spirit ìyá kábíyèsí, kó so mọ́lẹ̀ kí ìyá kábíyèsí má penetrate lórí iṣẹ́ burúkú tó ń ṣe. So wọ́n ròyìn pé kábíyèsí gbogbo owó tí Mariam gbogbo tó ń pa ó fi ń ṣe àjò fún àwọn babaláwo. Àfàìmọ̀ á lọ. Gbogbo àwọn babaláwo yẹn pátápátá, àìmọye babaláwo tó ti máa fẹ́. Irú wọn kẹ̀dẹ̀rẹ́ babaláwo wá tún bá wọn sùn, wá tún bá wọn ṣiṣẹ́ ibi. Á bá wọn sùn wá ṣiṣẹ́ ibi. Kò fi ṣe kábíyèsí ló ń fẹ́. Kò fẹ́ kábíyèsí. Torí ẹ ni àwọn alálẹ̀ wọ́n lọ sọ pé àwọn Ifá priest ti sọ fún kábíyèsí pé kó yàgò lára àwọn olórí, kó má lọ gbé èèwọ̀, kó má lọ jẹ èèwọ̀. Torí èèwọ̀ ni wọ́n bọ́ ṣe wà láàfin yẹn. Baba ńlá kú èèwọ̀. Òun ni tí kábíyèsí bá gbọ́, Ọlọ́run ò ní jẹ́ kó jẹ èèwọ̀ o. Kábíyèsí ò ní jẹ èèwọ̀. Torí ẹ láti ìgbà yẹn kábíyèsí ò ń sún mọ́ wọn. Àwọn ìwà yẹn náà nìyẹn. Abomination burúkú. Nǹkan tó ń fa táwọn babaláwo yẹn gan tó ń kí ń last. Ẹ wo babaláwo méjì tán ní Mariam ti pa. Níbo jẹ́ pé wọ́n kọ̀ láti jáwọ́ nínú iṣẹ́ ibi. Àwọn tó dẹ̀ ń ṣiṣẹ́ yẹn, iṣẹ́ ibi náà fún wọn. Kíni yẹn ń backfire. To God be the glory. Àwọn ogun ọ̀run wọ́n ń ṣiṣẹ́ iṣẹ́ àrà iṣẹ́ ìyanu lórí Naomi. Bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn wa àṣé ilé babaláwo ló tún sálọ. Mo ní báwo náà dẹ̀ ṣe fẹ́ ṣe tọrọ àwọn olórí tí kábíyèsí kọ́ lọ́n jẹ́ kó rí nǹkan lọ́rùn ràn lọ́wọ́ kó lè rí nǹkan ṣe sí. Bẹ̀tẹ̀ àwọn alálẹ̀ fojú wọn hàn o. Àwọn alálẹ̀ wọ́n fojú àwọn olórí yẹn hàn.
Bẹ́ẹ̀ ni, Ọlọ́run nìkan ló máa fi kábíyèsí ṣe tí ìyanu máa ṣẹlẹ̀. Ìṣojú wa báyìí náà ni gbogbo bá ṣe ń sọ yìí náà, àwa náà la tún máa sọ ní ìṣojú wọn. Tó bá kọ̀ tán náà ní jáwọ́, a ó tún máa sọ lẹ́yìn wọn náà ni. Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni. Wọ́n sọ pé wọn ò ní gbọ́ nǹkan tó máa mú wọn gbọ́, ó yìí máa mú wọn gbọ́. Ẹ ṣé ẹ̀yin èèyàn, ẹ bá share, kí ẹ bá like, kí ẹ bá ṣe subscription. Èyí tó bá kù kí ẹ bá fi sí comment section. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn, kí ẹ bá wa dá sí. Ní kí ló dé tí kábíyèsí, for how long ni kábíyèsí máa wò pẹ́ tó láti jẹ́ kí irú àwọn Mariam yẹn kó wà láàfin. Wọ́n ṣetán, wọ́n ní covenant. Irú covenant òfò wo ni wọ́n fẹ́ bá wọn ṣe, tí wọ́n fẹ́ bá wọn ṣe tí wọ́n jẹ́ kí kábíyèsí sinmi. Àfi kí covenant yẹn tètè scatter, k'Ọlọ́run kó bá kábíyèsí scatter covenant yẹn o. Kí kábíyèsí lè rọ́nà lọ, kọ́kàn ẹ balẹ̀ o. Torí nǹkan kò ní ṣe kábíyèsí wa o. Agbára Kristi. Ẹ ṣé ẹ̀yin èèyàn, ẹ bá mi share, ẹ bá mi like, kí ẹ bá mi subscribe, kí ẹ fi tó kù sí comment section. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ààbò Ọlọ́run á dúró tì wá. Àwa la ó máa wá, ẹ̀yin la ó máa bá. Torí Jésù Kristi Olúwa wa. Àmín.